ball. This is the first ball. This is the second ball. You understand? Let me make sure that first ball. Okay. Let's see. I don't need to do too much. I'm trying to see. I think it's better like this. So this camera is here. We are doing everything possible so that we know we're doing something right here. I said, where's the glove? We have 1 minute. This is what to do. Bọ́ọ̀sì máa jù fún yín, ẹ má lọ jù kùkù fún mi o, bọ́ọ̀sì sára pé ọlá pé àmì kò bí ẹ̀sọ́mà sọ́ọ̀tì ìjọba wà nígbà tí ẹ̀sọ́mà sọ́ọ̀tì bá ọmọ káàkiri bọ̀ ń bíbà wájú bíbà ìjọba ìjọba máa mú bọ̀. ẹni máa káàṣì bọ́ọ̀lù bí ẹ tó sọ pé wájú. They are not stopping ìsọ́mà sọ́ọ̀tì ẹ̀ máa bẹ̀rẹ̀ ní bíbà káàkiri bọ̀ ní. See, do this summer. From there, you do like this. Like catch front. You come here. Catch front. Always make sure you approach. Say, boss, what do I have? Boss, what do I have? Ẹ bọ́ síwájú ẹ má dúró sẹ́yìn wájú wájú báyìí wájú báyìí. ṣé mi wá tó fẹ́ kára mi fi lọ́nà lọ jẹ̀bi ẹ jẹ̀bi wá ìpèsè ẹ̀ ń pọ̀ wá ṣe lè sì máa push ẹ̀. Let's go. Later. Do that side. The same place you can maintain it. Professor Dupo, ẹ máa ń pa bọ́ọ̀mù ẹ̀ lọ́wọ́ àjọ. Kò sí mistake bá ti ṣẹlẹ̀ yẹn máa lose ni. Accuracy ó pọ̀. Bí tẹ máa jù sí lédè kékeré pé kó lọ sórí kò lọ ọlẹ́ yẹn nílé kò ní. Ìyẹn ti tó pọ̀ jù. Confidence yẹn ní ìdájí rẹ̀. M1 position lélẹ̀ yìí bí tẹ máa ju bọ́ọ̀sì lélẹ̀. Ẹ máa ju kékeré, ẹ máa ju kékeré, ẹ máa ju kékeré. Láti bí. Sign la wà yìí. ṣé kí n tí kò jáde. Ẹ máa pè é lọ. Ibi tẹ́ máa ju bọ́ọ̀sì lélẹ̀. sẹ́ńtà bọ́ọ̀ ni mo jù sí bọ́ọ̀tì ẹ bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn ẹ tù bọ́ọ̀ yẹn ti súnmọ́ yín ọ̀rẹ́ jù. Ẹ ti bá ti wá fún wa. Bye. Ẹsẹ̀ ìfọ̀sẹ́fà ní ilé ìtọ́jú.
fọ́ mẹ́ta tó bá wà òkè mo ti wà òkè. ẹ̀yin ni màá béèrè lọ́wọ́ yìí síbẹ̀ ẹ̀yin lẹ́yìn ṣe tán ẹ̀yin lẹ́sọ̀ owó ní ìṣẹ́sì lọ́wọ́. Ready? Go, that side, go that side. Very good. Let's see what you. Bẹ́ẹ̀. Yeah. You move, you have to lift. Go that side. Let's go. You are late. Last two fast. Let's go. Last one. Last one. Last one. Last one there. Yeah. So now this one, you do like this. Then you put this one here. You see where this one is? Okay. Where are you? Card. Yeah. That's right. Okay. So you catch here, you come here, the second one you catch here. By the time you say 1, 2, 3, 4, 5, 6, I start with board here. Let's go. See, tẹ́ bá ti ṣe léyìí tán, so tẹ́ bá ti wá bọ́ sí bíbà yìí, màá sáà fún bíbà ilẹ̀. Tí wọ́n ti sáà fún ilẹ̀, màá jù sókè bíbà yìí. You approach it, ẹ má wà ní the same line. Approach it here, up. Then when you get up, I start up here, I start ground here. Are you set? Ìyẹn kọ́ sẹ́. See, bọ́ọ̀ lélẹ̀, bọ́ọ̀ máa wà ń bì, ẹsẹ̀ lè máa wà ní báyìí. Bọ́ọ̀ máa wà ń bì, ẹsẹ̀ lè máa wà báyìí. Tẹ́ bá ti bọ́ síbẹ̀ yẹn, the other one. Kí bọ́ọ̀ máa wà láàrin ẹsẹ̀ yín báyìí. Are you set? Let's go. 1. Ẹ fi lẹ̀ bẹ́ẹ̀.
go, go. One. Last one there. Yeah, catch ground there. Up here. Better, better. Then I give you ground here. No, I give you up here. Where? Up here. Let's go. Ground here. Better. Let's do it again. We are doing 3 sets. 1. Yay! Ah! Mi ìmọ̀ irú èèyàn tẹ́yìn jẹ́ kí ẹ máa ń rò gan sẹ̀. Ẹ má pa géèmù mọ́yàn lára o. Ah! Ẹ set board jáde. Gbogbo nǹkan tí wàhálà ó ti. One. One. 2. 3. 4. 5. 6. Yeah, catch. Ground. Up. Ground. Up. Better, don't worry. You do the last one. The last one. Okay, let's go. 1. 2. 3. 4. 5. 6. Ground. Up. Up. Oh, ground. Better. Last one, ta nínà lélẹ̀ oya, let's go. Hey. Hey.
bọ̀ sí bíjọ ṣé ibi má ṣe ìdè bẹ́ẹ̀ sáàtì alákọ̀ọ́kọ́ ni ìgbà tí mo mú bọ́ọ̀ bí bàtẹ́ ju bọ̀ sí bí ayé ni ẹ̀ náà wàhálà owó ẹ̀ mọ́ bọ́ọ̀lù ara ọ̀ wàhálà ẹ̀ kí lè máa ń dùn mí gan ìgbà tí mo dìde ń bì ẹ̀ ju bọ̀ sí bí kí ni gbogbo bíbà yìí ń ṣe. Ground. Oh, well. How is that? Last one. Múlá lọ wá ẹsẹ̀ múlá lọ wá kàdúrà. Ẹni bọ̀ tó bá máa tó bá gbéra ń bíbà tó bá máa fi wá báyìí máa kọ́ bá bọ̀ ní ẹ̀dá tí ń gbé bòjì báyìí ẹ̀jẹ̀ bá jù sí bíbà ẹni yẹn ti sọ̀rọ̀ tẹ bá fẹ́ ju bọ́ọ̀ bíbà tẹ bá fẹ́ ṣe sáàpù ẹ wá ṣe sáàpù ó yẹ kẹ́ ẹ mọ bíbà yìí pé ẹ wo difference o this place and this place this is not service ìyẹn dìde kó bíbà yìí ju bọ́ọ̀ síbi bíbà yìí bẹ́ẹ̀ tó ti ń bọ̀ yàbí ṣe mí ni eléyìí tá à ń tẹ máa ju bọ́ọ̀ sí bíbà yìí ni kíkẹ́ adẹ̀jú ṣe yẹn kọjá eléyìí tá à ń ṣe yìí how can you pressure reflex nǹkan tá à ń ṣe nìyẹn you are not just doing training now are you ready let's go 1 2 3 4 5 6 let's go. Up. Ẹ̀ tó gbàgbé. Ground. That is it. I'll do another one now. Let's go. 1 2 3 4 5 6 let's go. Exactly. Up. Can't play. Up. Ground. That is it. Oh. Let me see if you have, you just do 4-4. You have time, you just do 4-4. This one. Seven minutes to go. Now,
ẹ mọ̀ kẹ́tẹ́ máa ṣe ẹ dúró báyìí ẹ dúró báyìí. Now a ti ṣe ní eléyìí rí màá ṣe báyìí ọdún màá ṣe báyìí báwo ṣe láti bí báyìí mo káàtì báyìí nǹkan. Máa dùbọ̀ máa mú báyìí máa rí ilé ìtọ́jọ́ yìí bẹ́ẹ̀ máa ká ìtọ́jọ́ yìí bẹ́ẹ̀ báyìí bẹ́ẹ̀. Ẹ sáré lọ síbẹ̀ yẹn kẹ kásẹ̀ wá kẹ fèsì yìí kẹ kásẹ̀ wá ẹ sáré lọ síbẹ̀. Let's go. Go again. You don't need to wait there. Fast ní gbogbo kan máa lọ. Let's go. 3 to go. Let's go. Hey, you see what I mean? Better say the NCB kilo is saying. First go now. But them are moving. First go. But the mama. Let's go. Last 2. Ẹ̀rí tẹ́lá ti dáhùn ni mo ju bọ́ọ̀ o. Ẹ sáà ni mo ṣe jù ú. Last 1. Just sit. Ẹ máa wò ó. Don't worry. Let's go. Yeah, catch your ball. Are we good? Hey. Last 2. Hey. Hey. Last 1. It's the last. Hey. Bọ́lẹ̀. Ẹ̀gbọ́n yìí ni ó sì ń bọ̀ mẹ́ẹ̀. Ṣé pé ó rí pé kankan disturb ó sì wà intelligent. Hey. See the drone is crazy. It's crazy. Oh yeah. Ṣé kí n páàkì bọ̀? Ẹ filẹ̀. Mo ń bọ̀.
ṣe tán. kíní tó ṣiṣẹ́ yìí ó jẹ́ kí n wá ní respect fún Ọlọ́run ló ní kí n wá síbí o ó jẹ́ kí n ní respect fún báyìí wọ́n yìí ṣiṣẹ́ ó yá ẹ fẹ́ síbí báyìí ẹ fẹ́ síbí. Let me stop this one.